ìbéèrè yìí sì dá. A wà ní àkókò tó jẹ́ pé àwọn kan ò fẹ́ ṣẹ̀ṣẹ̀, àwọn kan sì fẹ́ ṣiṣẹ́ àṣekúdórógbó. Àwọn ìpín méjì tó lòdì ni. Kéèyàn ò jí lówùúrọ̀ kó má fẹ́ ṣẹ̀ṣẹ̀, kọ́mọkùnrin ò jí kó máa lọ dìkiri, kọ́mọkiri ò jí kó máa lọ ṣọ́ọ̀bù onítẹ́tẹ́ àbí kó lọ máa mùmúkùmù máa rìn nìkúni àmọ́ máa ṣiṣẹ́ kúṣe kiri. Àwọn kan wà bẹ́ẹ̀. Wọ́n pa kárí ayé ni o, kì í ṣe lórílẹ̀‐èdè wa nìkan. Kárí ayé ni o. Nílùú èbó náà àwọn kan wà tí wọ́n fẹ́ ṣẹ̀ṣẹ̀. Àwọn kan wà wọ́n fẹ́ ṣiṣẹ́ yẹn, wọ́n fẹ́ ṣekú ni. Iṣẹ́ a gbọ́dọ̀ ṣe, a gbọ́dọ̀ jẹ́ ní tí ó ṣiṣẹ́, wọ́n a gbọ́dọ̀ ṣiṣẹ́. Iṣẹ́ yẹn dẹ̀rí a gbọ́dọ̀ ṣe lọ́nà tá a ṣe mẹ́lẹ́ níbẹ̀. Èèyàn lè ṣiṣẹ́ kó máa ṣe mẹ́lẹ́. Mọ̀ tá a bá ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ìgbékalẹ̀ Bíbélì, ọjọ́ 6 náà ni a fi ṣiṣẹ́, ká fọjọ́ kan sinmi. A gbọ́dọ̀ sinmi. Iṣẹ́ ṣíṣe tún wá ní í ṣe pẹ̀lú pé tí a bá ń ṣiṣẹ́ tá a ní àwọn ọmọ tá à ń tọ́jú. Ìwé mímọ́ sọ nínú ìwé orin Dáfídì orin 127 pé asán ni kéèyàn ó jí ní kùtùkùtù kó wá wọlé ní òru jèjìn ní àjìn látàrí iṣẹ́ ṣíṣe o. Ó ní Ọlọ́run wa a máa fi oore fún àwọn àyànfẹ́ rẹ̀ lójú oorun. Ẹni bá fẹ́ tọ́ ọmọ tó fẹ́ wo ọmọ yè wo iṣẹ́ o. Bẹ́ẹ̀ ni o. Mo fi láìka àwọn ìlú kan àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ń ṣiṣẹ́ tí wọ́n sì ní ètò lọ́dọ̀ àwọn ìlú èbó yẹn, tí tọkọtìyàwó bá wà ńbẹ̀ tí wọ́n ní ọmọ, wọ́n ń retí wípé ẹ̀yin méjèèjì ò lè kú òlé, ẹnìkan gbọ́dọ̀ dúró létí ọmọ. Bó ti yẹ kó rí nìyẹn. Bá a bá ti tọkọtìyàwó wa tí ọmọ bá ti wà àárín wa, ìbànújẹ́ tá a ní níran yìí ni wípé a lè fi owó, a lè fọmọ wa sọ́wọ́ ọmọ ọ̀dọ̀ kó bá wa tọ́jú, ṣùgbọ́n a lè gbowó wa fọmọ ọ̀dọ̀ kó bá wa tọ́jú. Ìyẹn ló sì fi hàn pé owó lọ́pọ̀lọpọ̀ wa ń bọ̀. Tẹ́ ẹ bá ń kọrin ṣọ́ọ̀ṣì, bàbá ìwọ la ó máa sìn, tẹ́ ẹ fi gíláàsì sójú tẹ́ ẹ tún díjú nínú abẹ́ gíláàsì. Bàbá ìwọ ni wọ́n máa bọ̀, ìwọ tó fẹ́ wa la ó máa sìn. Èṣù gan mọ̀ pé bàbá yín kọ́ lẹ̀ ń bọ̀, Ọlọ́run kọ́ lẹ̀ ń bọ̀, ó mọ̀ pé owó ni o, Ìwọ tó ń kọ́ bàbá ìwọ la máa sìn, ọmọ rẹ ò sí ń ṣọ́ọ̀ṣì o, ọmọ rẹ wà nílé pẹ̀lú ọmọ ọ̀dọ́ o. Láwọn ọmọ yẹn ń sùn lọ́wọ́, kó bá mi wò wọ́n, bá mi wò wọ́n. Ṣùgbọ́n ẹ lè fowó yín ti ọmọ ọ̀dọ́ o.